Aláròyé máa wí o. Ọlọ́pàá mẹ́ta ló farapa níbi wàhálà ẹgbẹ́ awakọ̀ lọ́ṣogbo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó kéré tán àwọn agbófinró mẹ́ta ni wọ́n farapa lásìkò tí àwọn jàǹdùkú kan ṣínà ìbọn fún wọn nílùú Òṣogbo. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ṣì wà ní ọsibítù níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́, ṣùgbọ́n àwọn ti fi páńpẹ́ ọba gbé ọ̀kan lára àwọn jàǹdùkú náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Adédèjì Saheed Ọpẹ́yẹmí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Abíọ́dún Ọ̀jẹ̀lábí ló sọ èyí di mímọ̀. Ó ní lẹ́yìn wàhálà tó ṣẹlẹ̀ láàrin igun àwọn awakọ̀ èrò NURTW láàárọ̀ ogúnjọ́ oṣù keje ọdún yìí ni àwọn gba ìpè kan ní nǹkan bíi aago 5 ààbọ̀ ìrọ̀lẹ́. Ọ̀jẹ̀lábí ní ẹni tó pe iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn kan ni wọ́n kóra wọn jọ sí agbègbè Òkè Ìjẹ̀tù nílùú Òṣogbo tí wọ́n sì ń yìnbọn lákọlákọ, eléyìí tó mú kí àwọn èèyàn agbègbè náà máa sá kàbàkàbà káàkiri. Ó ní àwọn gbéra lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lójú ẹsẹ̀, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé ṣe làwọn jàǹdùkú ọ̀hún dojú ìbọn kọ àwọn ọlọ́pàá bí wọ́n ṣe rí wọn lọ́ọ̀kan. Lásìkò ìkọlù náà ni àwọn ọlọ́pàá mẹ́ta fara gbọta tí àwọn ẹgbẹ́ wọn sì gbé wọn lọ sí ọsibítù níbi tí wọ́n ti ń gbàtọ́jú báyìí. Ó ní Saheed, ẹni tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Àṣẹ̀málù, nìkan lọ́wọ́ tẹ̀ níbẹ̀, àwọn yòókù ti sá lọ. Nínú ìjẹ́wọ́ Saheed ló ti sọ fáwọn ọlọ́pàá pé alága gáràjì èrò kan lòun náà nílùú Òṣogbo. Ṣùgbọ́n Saheed sọ wípé ohun tó fa wàhálà náà kò ṣẹ̀yìn bí alága ẹgbẹ́ àwọn awakọ̀ lásìkò ìṣèjọba APC tó kọjá, Kazeem Oyewale, ṣe déédé sọ wípé òun fẹ́ gba gáràjì láìṣe wípé àsìkò àwọn tó wà níbẹ̀ báyìí ti tó. Ó ní ibi tí mo wà ní ọ̀kan lára wa tí a máa ń pè ní Ṣíbí ti pè mí pé alága wa Alówónlé sọ pé kí gbogbo wa pàdé ní Òkè Ìjẹ̀tù. Kò sí Alówónlé níbẹ̀ nígbà yẹn, ṣùgbọ́n ó kìlọ̀ pé a kò gbọdọ̀ ṣe nǹkan kan títí tí òun yóò fi gba àṣẹ látẹnu gómìnà. Ṣùgbọ́n Ṣíbí gbé ìbọn kan fún mi níbẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé n kò mọ ìbọn yìn. Nígbà tí àwọn ọlọ́pàá dé, mi ò mọ àwọn tó dojú ìbọn kọ wọ́n lára àwọn tí a jọ dúró níbẹ̀. Wọ́n kàn ṣáà mú èmi ni, mo sì sọ fún wọn pé mi ò mọ nǹkan kan nípa rẹ̀. Àmọ́ ṣá o, Ọ̀jẹ̀lábí ṣàlàyé pé ọta ìbọn 6, mọ́tò 4, aṣọ àwọn ọmọ iléeṣẹ́ ológun àti ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀ làwọn bá lákàtà Saheed, ó sì ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí láti rí àwọn tó ti sálọ báyìí mú. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.